Odò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódòdó. Torí àkọlé yìí yóò máa bí ẹlòmíì nínú kò sí má kí ni tí a fẹ́ wí mbẹ̀ torí mo rẹ́ nìkan ó pèrè ní marama kínní kan àléwárú ẹ̀ tí ń gbé orí ó ní nǹkan rí wo ló lè jáde lọ́dọ̀ àwọn eléyìí ìsìláàmù ibi tá a bá ìsìláàmù dé nìyẹn tá à ń pè ní sunna sọkọlọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ àwọn èèyàn ti gbàgbé pé wọ́n ti gbà wípé babul ilmi qad sara bughlaqan wọ́n rí i pé ilẹ̀kùn mímọ́ títì ọlọ́run ò lè fún yàn ní mímọ́ mọ́ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run kì í ṣe bọ́lọ́run ti rí mọ́ báwọn èèyàn ṣe fẹ́ sọ ọlọ́run dànù kò pé ọlọ́run ò lè fún yàn ní mímọ́ mọ́ méjì sí ní mímọ́ alkezibi wal-wahabi so èyí tí ọlọ́run máa fún yàn lẹ́bùn rẹ̀ àti èyí téèyàn ó ṣe wàhálà fún àwọn kan ó ṣe wàhálà ni àwọn kan ọlọ́run ó fún wọn lẹ́bùn ni àwọn kan àtẹ̀bùn àti wàhálà lápapọ̀ sí wọn lára bíi ti Sheikh Adam ọlọ́run fún wọn lẹ́bùn wọn wá jókòó tẹ̀bùn yẹn nìkan wọn á ṣe wàhálà pẹ̀lú ẹ̀ torí pé bẹ́ẹ̀ yẹn ò bá ṣe wàhálà sí ẹ̀bùn lè sọnù so ẹ̀bùn ò sọnù lára wọn àwọn náà ni wọ́n jẹ́ amẹ́ntánpé láfa pé ẹni tí ń jẹ́ àfa lẹ́ni tó lè sọ wípé àwọn lágbájá sọ báyìí àwọn tàmẹ̀dú sọ báyìí ń báyìí lèmi náà wí ẹni tí ò tí ì dàfà ní tí ó kàn máa sọ ni pé àwọn ṣéwù wa àwọn àfa wa kò lè dá tiẹ̀ mú wa Sheikh Adam ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ṣẹ́rí pé wọ́n tọ́ sádùá púpọ̀ rahimahullahu ta'ala ẹni tí a kí ẹ̀yin náà pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh àwa ṣàdúrà fún ẹni tí ọlọ́run ọba lò ń sábàbí fún Ar-Risala TV kọlọ̀mọ́jọ́ parí láéláé al-Hajj al-Dr. Muhammad Jami'i kódà kóhùn ẹ̀ kó pe ní Abdul Jami'i méjèèjì náà ló lọ torí pé ọlọ́run náà ń jẹ́ Jami'u Muhammadu náà ń jẹ́ Jami'i so al-Jami'i labayka the Christ so ẹni tí ọlọ́run bá lò ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn tí wọ́n fẹ́ràn Islam àtàwọn tí wọ́n fẹ́ràn sunna gidi so ọlọ́run jẹ́ kẹ́gùn lẹ́mìkẹ́ lálàáfíà mo rántí pé ọjọ́ náà ní ibi àná ńgbà tí ọlọ́run kádàrá kí n wá bí làwọn kan sọ pé kí ló ń wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ajẹgbodò tí ń wẹ́ ní eré kúnra mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa ò bá burú lọ́dọ̀ yín tá a bá bá burú a ti sá kódà ẹni lẹ́nìkan sọ fún mi pé akọni wọ́n ní wọ́n náà òye wá bẹ̀ mọ́ mi ni wa musiba ló bá àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ kọ́lọ̀mbá wa wò wọ́n sàn kó sì ṣíjú àánú wà wá náà naam àkọlé ọ̀rọ̀ alẹ́lẹ̀ yìí òun náà ni ma alaqatul islami bil mahdi kí ló kan islam pẹ̀lú mahdi ṣàkó ìbéèrè ni àwa aláwa máa dáhùn pé nǹkan báyìí ló kan islam mahdi ni ó jẹ́ kọ́lọ̀ ń gbàrún àwọn mùsùlùmí mahdi ni ó jẹ́ kọ́lọ̀ ń gba ààwẹ̀ wọn mahdi ni ó jẹ́ kọ́lọ̀ ń gba sàká wọn mahdi ni ó jẹ́ kọ́lọ̀ ń gba hajj wọn ṣàpé ó ní àlàkọ̀ nìyẹn pẹ̀lú islam àmọ́ tí ò bá sí yẹn ń bẹ̀ ìyẹn ń fi hàn wípé laysa lahu alaqatun bil islam kò láṣepọ̀ pẹ̀lú islam nìyẹn àmọ́ àti ilé sọ àfi tá a bá jọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí tá a fẹ́ sọ yìí àwọn ò sì ní wá illa bil qur'an wa bil ahadith allati tattafiqu ma'al qur'an ó máa wá pẹ̀lú al-qur'an àtàwọn ọ̀rọ̀ tí wọ́n lọ́ máa nẹ́bì tó bá ní í ṣe pẹ̀lú al-qur'an tí èyí ṣe tí ó máa tako èyí ń clear dáadáa a rí i pé kí la kọ́kọ́ ń pè ní al-mahdi báwo ni mahdi ṣe di ìrònú islam ń bo ló ti wá ta ló mú wá sínú islam àwọn àwo ló gbé wá síbẹ̀ a rí i pé a máa ń pè wá sákèésì kan tí kì í máa dùn mọ́ wa gbogbo nǹkan tó bá tuntun náà ní máa jẹ́ ọ̀tá lọ́dọ̀ èèyàn anab muhammad sallallahu ta'ala alayhi ló ti jẹ́ àmà wípé adal islamu jaa ghariban wa sayaudu ghariban kama bada níjọ́ tó dé ó ní islam àjòjì ní nígbà tó dọ́dọ̀ àwọn ará Mẹ́kà tó bá padà wáyá yóò dájòjì kama bada gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ lánàá yẹn so àjòjì yẹn ló dé
ó ní túbẹ̀ lil ghuraba oríire ń bẹ fáwọn tí wọ́n bá jájòjì ń gbà náà ó wá pín àwọn àjòjì yẹn sí mẹ́ta nínú rìwáyà kan ó ní alladhina yuslihuna an-nasa isa fasadu ó láwọn tí wọ́n máa ṣàtúnṣe àwọn èèyàn nígbà táwọn èèyàn bá bàjẹ́ fi riwayatin ó ní alladhina yuhayyawna ma amatuhu min sunnati ó láwọn tí wọ́n máa jí táwọn èèyàn ti pa nínú ojú ọ̀nà mi wọ́n ti pa ó ti kú àwọn kan máa jí dìde ṣàpé nǹkan tó ti kú òun exist mọ́ àwọn kan wàá jí gbé kíní yìí ń bẹ ṣe wá rí n tó ń bẹ yẹn tẹ́ bá wá fẹ́ gbé wá yóò jẹ́ n tó tako n táwọn èèyàn ń pè ní sunna tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé sunna ànábì kan ló kú ànábì dẹ̀ jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ kan ó ní ma ahdatha qawmun bid'ah illa wa qad rufa'ati sunnatun mithlaha ó láwọn èèyàn wọn ní dákíní kan lẹ̀ kó máa jẹ́ bídíà kan wá máa pè ní sunna illa qad rufa'ati àyàfi kó já sí pé sunna kan ti wà tó jọ nǹkan yẹn tí sunna yẹn ti sọnù mi rò pé gbọ́ yìí ma ahadatha qawmun ọ̀pọ̀ ní tàǹpẹ̀ sunna lónìí tó já sí pé bídà ni tó yẹ pé ma ahadatha qawmun bídà illa wa qad rufa'ati min sunnati mithliha aw mina sunani mithliha wọn ní dákíní kan lẹ̀ tí nǹkan yóò máa jẹ́ bídíà ni o àmọ́ súnà la yóò máa pè é àyàfi kó já sí pé súnà kan ló sọnù táwọn wá fi dá nǹkan yẹn lẹ̀ ṣàgbé àwọn tó bá wá fẹ́ jí súnà yẹn padà àjòjì làwọn náà máa jẹ́ nínú rìwáyà mi ó ní alladhina yuslihuna ma afsadau aw ma afsaduhu min ad-din àwọn tí wọ́n máa tún táwọn èèyàn bàjẹ́ nínú ẹ̀sìn ṣe tí mo sì mọ̀ pé nínú mẹ́ta yìí lillahi ilham a lè jáde kó nù kanú ẹ̀ torí pé lára nǹkan mi wà tó já sí pé halali ni táwọn èèyàn sọ di haram èmi sì ń bẹ haram ni àwọn èèyàn dẹ̀ sọ di halal lórúkọ àwọn àfà lórúkọ sunna lórúkọ islam ìkan náà ní ọ̀rọ̀ Mahdi ò ní bísínẹ́sì pẹ̀lú islam ṣé lọ́rọ̀ Mahdi dàbí ọ̀rọ̀ miraj pé ànábì gun sánmọ̀ lọ ṣe pé mo sọ ìtàn débi wípé 3,000 ọdún kànábì ó tó dáyé ìtàn miraj ti ń bẹ mo sì rí fà wá sáwọn ibi tá a ti rí ṣe rí Iran ẹ̀sìn tó wà ń bẹ pọ̀ ibẹ̀ làwọn èèyàn ti máa ń lọ kó oríṣiríṣi nǹkan wá sínú islam tàbá béèrè pé kí ni Mahdi ẹ rí i pé níjọ́ tó ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tó bá bi wọ́n lè rí i pé kí ni ìpínlẹ̀ Mahdi wọ́n á sọ páfi ni mọ̀nà rárá ìtumọ̀ rẹ̀ kọ́nu rárá torí pé wọ́n ń lò wípé ẹ rí i pé àfà kan tó ń sọ̀rọ̀ nínú àwọn tẹlifáńjẹ̀bọ̀dì yẹn náà òun náà jẹ́ kó yé yín pé hada yahadi huda Mahdi rárá kò lọ tá a bá ń sọ̀rọ̀ kalimatu hada yahadi huda hadin ìyẹn ni pé àdá ó mọ̀nà yahadi ẹni tó mọ̀nà tàbí yóò mọ̀nà huda ìmọ̀nà hadi ẹni tó ṣe kí ni o ẹni tó mọ̀nà ṣẹwárí mafulun bihi yẹn làwọn wá ń lò ìyẹn ni ó wàá jẹ́ Mahdi àmọ́ kì í ṣe Mahdi tá a fẹ́ lò Mahdi níbẹ̀ yẹn ẹni tó fi mọ̀nà ló fi já sí pé tí wọ́n bá ń fẹ́ nínú àdísù kan tí kì í sọ̀rọ̀ ànábì tí wọ́n sọ̀dọ̀rọ̀ ànábì pé ànábì sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidina min ba'di addu alayha bin nawajisi àwọn kan máa pè ní wọ́n ní al-khulafa'u ar-rashidun al-mahdiyyin ar-rashidin pé àwọn tá a fi mọ̀nà àwọn mìíràn ní a fi ní mọ̀nà Mahdi yẹn kọ́ léyìí tá à ń sọ Mahdi eléyìí wá látara kalimatu mahada ó wá látara kalimatu mahida tàbí ká sọ pé mahada
mahida ni ó wà lórí ìtẹ́ yamahadu mahadan ṣẹ́gẹ́ ti bí nísìn mahadiyun òun yàtọ̀ sí kálímọ̀tà àkọ́kọ́ táwọn ń pè ní hada hada ilé yìí ní mahadi ẹni tó wà lórí ìtẹ́ àrólé mahadi eléyìí tá à ń sọ yìí kì í ṣe mahadi tẹni tó fi mọ̀nà àrólé ló fi já sí pé nínú ìbára kan anabi ní al-ilmu minal mahadi ila lahadi ìmọ̀ ti bẹ̀rẹ̀ ńgbà téèyàn wà lórí ìtẹ́ títí dìgbà téèyàn ó fi tẹ́rí gbaṣọ mahadi yẹn ni pé ẹni tó wà lórí ìtẹ́ àrólé bígbà tá a bá sọ pé àrẹ̀mọ òun là ń pè ní mahadi ló fi já sí pé ibi tó ti wá nìyẹn mahadiyun àrólé khalifatun politics ti ṣíà àti Sunni ló bí mi rò pé politics láàrin ṣíà àtàwọn Sunni àwọn tó kọ́ gba ìrònú Mahdi láyé ṣíà ni wọ́n in tó kọ̀ máa ń bà mí nínú jẹ́ nínú ọ̀rọ̀ àwọn àfáà wa ni pé nígbà míì tá a bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì láàyè yìí nígbà kan rí àwọn kan ní ìrònú ṣíà ni wàláàlì àwọn alùsùnnà fúnra wọn a máa gba ìrònú ṣíà wọn sì ní torí ẹ̀ pera wọn ní ṣíà àmọ́ téèyàn bá sọ kinní kan tó bá tuntun lọ́dọ̀ wọn tí wọ́n gbá wọlé wọ́n fẹ́ lo ń tá a fi bà ẹni yẹn jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kí la lè fi bà á jẹ́ ká sọ pé ṣíà ni ẹ dákun ṣó lórí ibú ni ṣíà ni wọ́n á ní ṣíà ni so tàbí kí wọ́n sọ yìí pé àwọn orientalist tàbí kí wọ́n sọ yìí pé àwọn falsafa tàbí kí wọ́n sọ pé gbogbo ẹ̀ náà ni ngbò báyà wọ́n á ní ìrònú àwọn Sufi wàláàlì òkè ṣé ká wá torí pé ọ̀rọ̀ Mahdi akidatun shi'iyya ìgbàgbọ́ àwọn ṣíà ni lákọ̀ọ́kọ́ àwọn alùsùnà náà torí pé tí ṣíà bá ti claim kíní kan alùsùnà náà ó rọ hadith tí ó fi claim ẹ̀ wọ́n ń rọ hadith yẹn ni ní asirul abasi period ni wọ́n á máa rọ hadith so kí ló sì fa ni wípé khilafa tó bọ́ mọ́ àwọn ará ilé ànábì Muhammad lọ́wọ́ látara pé fámílì ànábì ò bọ́ sórí khilafa yẹn àwọn kan wà tínú ń bí àwọn ni wọ́n pera wọn ní ṣíà àwọn tí wọ́n já sí pé àwọn takò fámílì ànábì àkíkọ̀ nìyẹn àwọn ni wọ́n pera wọn ní sunna dídú làwọn méjèèjì orogún àti bá ti sọ yín sẹlẹmẹ kò ní fẹ́ gbà wàláhì bó ti rí nù torí pé àwọn kan takò mọ̀lẹ́bí ànábì àwọn mọ̀lẹ́bí ànábì náà ń takò àwọn náà wọ́n wá jọ di olórogún kan náà tábàdẹ̀ka alukur'ani kanlẹ̀ a lè rí bí talukur'ani ti sọ pé ahlus-sunnah ń ta lè rí ń bẹ̀ ní ahlul bayti ó wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó pe Ibrahimu ní ahlul bayti lọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ ó sì lo ahlul bayti fáwọn ará ilé ànábì pé li yutahhirakum ahlul bayti àwọn wá ń pera wọn ní ṣíàtú ahlul bayti àwọn ti bí pera wọn ní ahlus-sunnah nígbà tọ́rọ̀ khilafa wá di wàhálà láàrin àwọn méjèèjì làwọn ṣíà wá wò pé khilafa yẹn ò sí lọ́dọ̀ wa ó wà lọ́dọ̀ yín ẹ̀yin tí ń lò ó dá tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá wọ́n wá rọ àdíìsì pé tó bá di òpin ayé ẹnìkan ń bọ̀ wá yóò wá jẹ́ Mahdi ìyíhun ló bí káwọn alùsùnà náà lọ́rọ̀ àdíìsù tí wọ́n pé Mahdi yẹn ó ń bọ̀ lọ́dọ̀ wa Mahdi ṣíà àti Mahdi súnà wá yàtọ̀ ẹwà dánwò Mahdi súnà ó yàtọ̀ sí Mahdi ṣíà wọ́n tún wá ibẹ̀ náà ni ìrònú wípé ànábì Ìsá ó sọ̀kalẹ̀ yóò padà wá táwọn kábùl àbáàrí gbé wọnú Islam àwọn alùsùnà tó pé wọ́n já ọ̀rọ̀ Mahdi lẹ̀ wọ́n bá tún mú ọ̀rọ̀ Ìsá ń padà bọ̀ ṣe wọn pé àrólé náà ni wọ́n fẹ́ claim nígbà tó yá
àwọn ṣíà ni wọ́n ní hadith wípé la Isa illa al-Mahdi wala al-Mahdi illa Isa. Ó dá tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn náà sọ wípé kò sẹ́ni tó ń jẹ́ Isa kọjá Mahdi, kò sì sẹ́ni tí ń jẹ́ Mahdi kọjá Isa. Ṣíà bá tún kílèmù méjèèjì papọ̀. Wọ́n wá ń fi hadith play politics, wọ́n máa pè lọ́rọ̀ ànábì, wọ́n lọ má ànábì. Eléyìí tá ń sọ yìí èèyàn kan ò lè jiyàn sí àyàfi tí mọ̀ ẹni yẹn bá kéré. Tí mọ̀ rẹ̀ ò bá sì kéré ajá sí pé ó fẹ́ ṣàbòsí mímọ̀. Tí ò bá sì ṣàbòsí mímọ̀ ajá sí pé ọ̀rọ̀ àwọn àáfàá ti dà lákàyè ń tọ̀hún yẹn rú. Ẹ wá já tẹ̀síwájú. Wọ́n wá ní al-Mahdi al-Muntazar. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tọ́lọ́run bá fún yín ṣe ni ẹ máa ṣe lọ. Intel lọ ṣe ń jò ní àwọn kan tún ń bú yín sí. Àwọn kan tún ń bú yín lórí ẹ̀. Ẹ dákun ṣe Islam nìyẹn. Intel lè ṣe bẹ́ẹ̀ ni ìtara pé wọ́n rí ṣe ni o. Wọ́n á sì lè ṣerú ẹ̀. Àwọn tẹ́ ẹ lọ bá àwọn èèyàn sọ pé ẹ kéwú pé ẹ ṣàfà ẹ dẹ̀ lọ bá àwọn tó kéwú tí wọ́n jáfa ẹ dẹ̀ ń kó ti alukur'ani fún wọn ó dẹ̀ ń bá wọn lójijì torí pé wọ́n èé ka alukur'an báíbù ni wọ́n ń kà báíbù ni wọ́n ń kà tó bá dẹ̀ wo àkídà súnnà náà àwọn ọmọ sọ wípé àwọn tí ń ka báíbù sí lọ́nà wàláálí àwọn gan nínú àdísù báíbù ló pọ̀ jù. Màá tún mú àwọn kan jáde lálẹ́ yìí tó yẹ pé báíbù ni àmọ́ wọ́n ti sọ́dà dísù. Ìyíhun ló bí ọ̀gbẹ́ni kan tẹ́ ń pè nínú ha àbíkílẹ̀ pọ́kọ̀ ẹ̀. Wọ́n bá léèyàn ya aláìmọ̀ kan láyé kò lọ́gàá màá fún yín lápèjúwe. Ṣé mọ̀ béèyàn bá lọ èèyàn lè gúgù kó o bá ìmọ̀ pàdé ó sì lè gúgù kó o gúgù àìmọ̀ kan. Tó bá ti wá gúgú àìmọ̀ kan tó bá ń sọ ó máa jẹ́ àìmọ̀ kan. Tó bá sì gúgú mímọ̀ ó máa jẹ́ onímímọ̀. Torí pé Ànábì ló jẹ́ kó yé wa alayhi salatu wassalam pé al-ilmu dala lil mu'min. Ìmọ̀ ti sọnù fún mùmínì. Haythu ma wajadaha akhadhaha al-hikma ló pé. Ìta ń pè ní wisdom. Àgbọ́yé mímọ̀. Ibi tí yẹn bá ti rí ní kó ti mú mùmínì. Ìyẹn mi máa ń wà wọn lọ́wọ́ ní àwọn àfáà yẹn wọ́n ń gúgù. Ṣé Ibnu Kathiri ò sí lórí gúgù ni? Ṣé Tọ́bárí ò sí ń bẹ̀ ni? Kò sí tafsiri tí ò sí ń bẹ̀. Wẹ́bsáìtì kan ń bẹ tafsiri tí ń bẹ ń bẹ 600 ni. 600. Kódà tafsiri kan ń bẹ òun nìkan 600 volumes ni. Pélébé 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 600 volumes. So ló fi já sí pé ibi Ọlọ́run bá fún yẹn ní ìrìnàdé náà ló sọ̀rọ̀ mọ́. Àfáà yìí wá ń sọ̀rọ̀ Umdatul Ahkam. Umdatul Ahkam yìí ó wá ń sọ pé nínú volume 3 wàláálí tíra yìí ò ní volume. Ó dùn mí pé ńgbà tí mo débí ni mo tó rí fídíò yẹn ń bá ti gbé tíra yẹn dání. Tíra yìí ò ní volume, tíra ẹyọ kan náà ni. Àmọ́ Ibnu Uthaymeen ṣe ṣẹ́ríù fún. Ṣẹ́ríù yẹn ló wá jẹ́ 3 volumes. Àdísì tó wá ń kóòtì yẹn ṣé 640 kan ló pé 460. Àdísù tí ń bẹ ni pé la yaqudiyanna hakimun bayna ithnayn wa huwa ghadban. Adájọ́ kan nínú àwọn tí wọ́n máa dájọ́ kò gbọ́dọ̀ dájọ́ láàrin àwọn èèyàn méjì lásìkò tó bá ń bínú lọ́wọ́. Wọ́n wá lọ kọ tírà mi wọ́n wá fi kinní yẹn síbẹ̀. De pé tó bá wo tírà tibẹ̀ yẹn ọ̀tọ̀ ni tó máa rí, tó bá wo eléyìí ọ̀tọ̀ ni tó máa bá. Ó wá nínú tírà yẹn ló wà ní à ń sọ fáwọn àfáà pé ńjọ́ odijọ́ tá a bá condemn gbogbo tí wọ́n ń pè ní hadith ká tó lálàáfíà káwá máa fi Kùránì tún wọn ṣe gẹ́gẹ́ bí uslubu ya wa Aisha radiyallahu ta'ala anha. Níjọ́ tí wọ́n sọ fún pé Ànábì sọ wípé innal mayta la yu'adhabu innal mayta la yu'adhaba bi bukai ali pé ẹni tó bá ti kú wọ́n máa jẹ níyà
pẹ̀lú ẹkún táwọn aráalé rẹ̀ bá ń sùn. Aisha lánàbí ò jẹ́ wí bẹ́ẹ̀. Ó dẹ̀ lọ kóòtì kùránì fún wọn pé ṣé ẹ̀ka kùránì tó sọ pé alla taziru waziratun wizra ukhra, ọlọ́run ò ní fi ìwà tẹ́nìkan hù kó wá fi jẹ lòmíì. Kùránì ló lè sọ àdísù tó lálàáfíà àtèyí tí ò ní. Irú ẹ̀ ń bẹ bẹ́ẹ̀. Irú ẹ̀ náà ni wípé nígbà tó sọ wípé òpùrọ́ lẹni tó bá sọ nǹkan mẹ́ta, béèyàn bá ní ànábì rí ọlọ́run, ó lọ mú àyà wá pé la tudrikul absar wa huwa yudrikul absara. Aisha ń ṣe tasihul ahadith bil Qur'an. Lẹ́ni àdísù làwa fẹ́ fi ṣe àtúnṣe Qur'an. Ibi àti kó mùsíbà nù. Ọlọ́run kó foríjì wá ń bẹ̀. Ká wá padà síbi ọ̀rọ̀ al-Mahdi el-Muntazar. Wọ́n ń pè ní promise messiah. Bí wọ́n ti máa pè nù. Ìyẹn ni wípé messiah àrólé tí wọ́n ń retí ẹ̀. Mahdi àrólé là ń pè ní al-Mahdi. Àkọ́kọ́ ni pé kákọ́kọ́ lọ mọ̀ pé kharafatun majusiyyatun. Ìrònú àwọn Màjúsí ni. Àwọn tí wọ́n ń pè ní Zoroastrianism. Àwọn ni wọ́n ní ìrònú Mahdi. Gẹ́gẹ́ bó ṣe já sí pé wal masihu dajjal kharafatun masihiyyatun. Gẹ́gẹ́ bó ṣe já sí pé ọ̀rọ̀ masihu dajjal ìrònú àwọn kìrìsìtẹ́nì ni. Ṣẹ́ni pé ó di nǹkan méjì. Wọ́n máa sọ náà àdìsí pé masihu dajjal fil hadith, wọ́n á dẹ̀ máa sọ al-Mahdi el-Muntazar. Méjèèjì àkọ́kọ́ ìrònú àwọn Màjúsí ni. Ẹlẹ́ẹ̀kejì ìrònú àwọn kìrìsìtẹ́nì ni. Tàbá wá wò pé aslul fikra wal Majusi tadda'i anna lahum muntazara. Àwọn Màjúsí gbà wípé àwọn lẹ́nìkan tí wọ́n ń retí ẹ̀, àmẹ́ni tí wọ́n ń sọ ni o, hayyan baqiyan, ó sì wà láyé dìsí, kò kú. Mahdiyan, àrólé ni tí ń bọ̀ wá. Min waladi Bashtasif, wọ́n gbà pé lára àwọn ọmọ tí Bashtasif bí, Bono Baharasif, orúkọ ẹni yẹn nìyẹn. Ibi tí ìrònú Mahdi ti bẹ̀rẹ̀, bí ìrònú Mi'raj pé ẹnìkan gun sánmọ̀ lọ, ọ̀dọ̀ àwọn Màjúsí ló ti kọ́kọ́ wá. Ó ti ẹ lọ kánú the book of Arda, Iran yẹn náà ni. Wọ́n dẹ̀ ń ṣẹ̀sìn ń bẹ̀ dọ̀la. Ìrònú yẹn náà la lọ táàpù wá. Torí pé gbogbo tí wọ́n bá lẹ́nìkan ṣe la fẹ́ attribute má ànábì pé ànábì náà ṣe. Tọ́lọ́run ò sì ṣe ànábì ní ànábì oní mírèkù. Kùránì ló fún. Kùránì yẹn náà ní mírèkù tá a máa rán tálíkì àmọ́ fi dé. Tí ò sí mírèkù kan tó ṣẹ́kù yàtọ̀ sálù Kùránì. Àwọn ilé wọn gbà yí pé ẹni tá à ń sọ tí wọ́n ń pè ní Mahdi waladu Bashtasif ni, ọmọ Bashtasif, Bono Baharasif, ọmọ Baharasif. Yuqalu lahu Abshawthan, orúkọ tí wọ́n ń pè nìyẹn. Ṣàpá àwọn orúkọ Iran ni Abshawthan. Wa annahu fi isnin adhimin, wọ́n gbà pé ó wà nínú ibì kan tọ́lọ́hun protect ẹ̀ sí, tọ́lọ́hun dáàbò bò ń bẹ̀. Ibi Ọlọ́hun wá fi sí yìí kò nǹkan kan ò ṣe. Ẹ máa gbọ́ o. Wa annahu fi isni adhimin min Kharasan. Kharasan ni ó ti wá, wa Sin àti China. Ibi tí Mahdi ó ti jáde nù. Kódà bó ṣe wà nú àdíìsì, bó ṣe wà nú àwọn àdíìsì wọn bí Kharasan, àsàwà àlèwà usud, àráyàtò sud. Àdíìsì náà Kharasan yẹn náà làwọn náà gbé. Ìrònú tí wọ́n ní pé yóò wá láti Kharasan àti Sin. Ẹ̀dẹ̀ wà wọ́n àfá aládìísù wa yẹn ń bò lọ́pọ̀ wọ́n ti wá Kharasan yẹn náà ni. Tẹ́ bá fẹ́ ka ilé yìí ó ní tírà, kìí ṣe pé ntẹ́yàn ń sọ lórí. Ẹ já lọ ka tírà tí wọ́n ń pè ní Tathbitu Dalail an-Nubuwwah. Tathbitu Dalail an-Nubuwwah ti àfáwà Al-Qadi Abdul Jabbari Al-Amudhani. Kìí ṣe pé n tà ń sọ lórí ìrònú Mahdi, kìí ṣe ìrònú Islam.
ìrònú àwọn Májúsí ni, ìrònú Masihu Dajjal, ìrònú Kristẹni ni. Naam. Téèyàn bá lọ ka volume 1 ó bá ń bẹ̀. Ìbéèrè wa ni wípé limadha lam yata'addath al-Qur'an an al-Mahdi walaw bi ayatin wahidatin aw bi nassin wahidin. Kí ló dé al-Qur'ani ò sọ nǹkan kan nípa Mahdi? Kódà bó tiẹ̀ já sí pé aya kan tàbí nassu kan. In táwọn èèyàn máa sọ ni pé al-Qur'ani ò ń sọ gbogbo nǹkan, ọ̀rọ̀ aláìmọ̀kan. Ọ̀rọ̀ kọ́rọ̀ téèyàn bá sọ bẹ́ẹ̀ ẹni yẹn ò mọ̀ tá ń pè ní Qur'an. Ẹlòmíà ni Ọlọ́run ò sọ̀rọ̀ fún wa ní paraka, kò sóye tá a máa kí, ṣé bó ṣe gọ̀ tó rèé. Níbo lẹ ti rákà mẹ́rin rákà mẹ́ta? Àní wọ́n ti ń kí kán tó bí Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Téèyàn bá gbọ́ Qur'an yìí ó ní béèrè irú ẹ̀. Jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ. Torí pé ta'addatha al-Qur'an an ashiya kathira. Qur'ani sọ̀rọ̀ nípa nǹkan oríṣiríṣi, kabiratan sagiratan, ó sọ n tó tóbi, ó sọ n tó kéré. Walam yathna, tó lóhun kò ṣe nǹkan tí ó mẹ́nubà. Débi hatta min akharil makhluqat, débi tó yẹpẹrẹ jù nínú ẹ̀dá Ọlọ́run sọ ń pẹ́. Kazubabi wal ba'ud, Ọlọ́run sọ̀rọ̀ yàmùyàmù. Ọlọ́run sọ̀rọ̀ eṣinṣin. Wa naml, Ọlọ́run sọ̀rọ̀ àwúrèbe. Wa dharra, Ọlọ́run sọ̀rọ̀ èèrà. Kò wá sọ̀rọ̀ Mahdi. Ṣá ó tún sọ̀rọ̀ al-ankabut, aláǹtakùn. Ó tún sọ̀rọ̀ Baytul Ankabut, ó mẹ́nuba ilé aláǹtakùn. Ọlọ́run ò dákẹ́. Kí ló fà á? Lam yadhkur kalimatan wahidatan anil Mahdi. Ọlọ́run wá sọ gbólóhùn kankan nípa Mahdi. Ìbéèrè tó yẹ ká béèrè ni pé فَأَلْيَعْقِلْ أَنْ يَكُونَ الذُّبَابُ وَالْبَعُوضُ أَعْظَمَ شَأْنًا مِنَ الْمَهْدِ. Ṣáwọn nǹkan tọ́lọ́run mẹ́nu báyìí ṣé wọ́n tóbi ju ọ̀rọ̀ Mahdi lọ ni? Tọ́lọ́run bá ń sọ̀rọ̀ eṣinṣin tó ń sọ̀rọ̀ yàmùyàmù, Ọlọ́run sọ̀rọ̀ àwọn nǹkan tó tóbi, ó sọ̀rọ̀ màálù, ó sọ̀rọ̀ ràkúnmí, ó sọ̀rọ̀ ẹṣin, ó sọ̀rọ̀ ewúrẹ́, ó sọ̀rọ̀ àgùntàn, ó sọ̀rọ̀ àgbò. Kò wá sọ̀rọ̀ Mahdi. Ṣé ọ̀rọ̀ Mahdi yẹn ló yẹpẹrẹ tí ò fi wá sọ bó ṣe wá tóbi tó. Tó sì já sí pé tá a bá lọ sínú al-Qur'an, Ọlọ́run júwe bá al-Qur'an ti rí nínú aya 38 Suratul An'am should be Quran 6. Ọlọ́run ní ma farratna fil kitabi min shay'in. Àwa mùsùlùmí àgbọ́ aya yìí, ma farratna fil kitabi min shay'in. Ọlọ́run ní mi ò fi nǹkan kan lẹ̀ láì mẹ́nubà nínú al-Qur'an. Mùsùlùmí dídìrín. Àwa máa béèrè pé ṣọ́lọ́run sọ rákà mi, Ọlọ́run dẹ̀ ni ma farratna fil kitabi min shay'in. Ìbéèrè ni pé alaysa al-Mahdi bi shay'in. Ṣé Mahdi ò pẹ̀lú shay? Kò pẹ̀lú nǹkan. Ma farratna, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Fil kitabi min shay'in, mi ò fi nǹkan kan lẹ̀ nínú ìwé yìí tí mi ò mẹ́nubà. Wá jẹ́ n sáré, la ilaha illallah. Ọlọ́run ọba mi tóbi o. Jẹ́ n sáré wá fún ẹ ní àwọn àyà kan tó fi mọ̀ pé àwa mùsùlùmí àti kọ̀ Ọlọ́run ọba lẹ̀. Wallahi àti kọ̀ Ọlọ́run ọba lẹ̀. Jẹ́ n sáré wá fún ẹ ní àwọn àyà kan nínú Qur'an tó fi mọ̀ pé Ọlọ́run ò fi nǹkan kan lẹ̀ tí ò mẹ́nubà. Nínú Qur'an wa yìí o, ìwọ ni mọ̀ rẹ ò débẹ̀, àìdébẹ̀ máa ti wọ́ yẹn ni wọ́n ṣe máa ń sọ̀sọ́kúsọ tó ń sọ yẹn pé ẹ̀ṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ rákà mẹ́rin, ṣé ó sọ̀rọ̀ rákà márùn-ún. Ọ̀rọ̀ dídìrín, ọ̀rọ̀ aláìmọ̀kan. Náà mo fẹ́ fún ẹ láwọn àyà kan kó lè bọ̀ pé Ọlọ́run lòun ò fi nǹkan kan lẹ̀ tó wọ̀n mẹ́nubà. Kì í ṣáyà yìí nìkan ló ti wí. Níbì kan Ọlọ́run ní wala habbatin fi dhulumati, la habbatin fi dhulumati wala ratibin wala yabisin illa fi kitabin mubinin. Ọlọ́run ní kò sí nǹkan kan tẹ́ fẹ́ gbìn sínú ilẹ̀ yìí, la ratibin wala yabisin, èyí tí ó wù ń bẹ tó yẹ pé tó bá wù tútù ni ó máa jẹ,
àtèyí tí ó wù tó pé tó bá wù tán gbígbẹ ni ó máa jẹ́ illa fi kitabin mubin àfi kí n ti mẹ́nu bá nù Qur'an. kódà Qur'an ṣàlàyé bọ́n ṣe ń ṣe búrẹ́dì ìwọ ni mọ́rẹ́ òde bẹ́ẹ̀ wallahi á ṣàlàyé á sì mú àyà wá pé Qur'an sọ báwo ni wọ́n ṣe ṣe búrẹ́dì. ìmọ̀ tí ẹ ò débẹ̀ ní torí pé ò bá Qur'an ṣe. ó rí i pé níbì kan ńgbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ ó ní wa ma min gha'ibatin fi samai wala fil ardi illa fi kitabin mubin. kò sí kinní kan tó pamọ́ nù sánmọ̀ àti nǹkan kan tó pamọ́ nù lẹ́lẹ̀ àfi kébì Ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀ ní Al-Qur'an. kí ló pamọ́ nù sánmọ̀ àwọn planets ṣọlọ́wọ́ sọ̀rọ̀ wọn ní Qur'an ó ti sọ mbẹ́. àìmọye àwa mú Qur'an yẹn àkàkùnmọ́ kò jọ wá lójú. ẹ jẹ́ n sáré sọ ìtumọ̀ àyà kan táwọn àfa máa ń tún tukutu. wọ́n á ní fasalu ala dhikr in kuntum la ta'lamun. ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn ará ló ń tira tẹ́yìn ò bá mọ̀. wàlálì ala dhikri ń bẹ̀ yẹn anabi Muhammad Ọlọ́run ń sọ pé fasalu ẹ bèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ tẹ́yìn ò bá mọ̀ táwa ló mọ̀ torí pé Al-Qur'an ni adikir mi rò pé gbọ́ wa innahu ladhikirun laka wa liqawmika fasawfa tus'alun ma 'allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin wa anzalna ilayka adh-dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim. Al-Qur'anu ni dhikr ẹni tá a fi rán ni ahalu dhikr. àfáà tí ó bá tako ìwọ náà wàá rí pé tí ò ṣe é tako ní àfi tó bá fẹ́ ṣàbòsí. anzalna ilayka adh-dhikra litubayyina lin-nas wa innahu ladhikrun laka. Al-Qur'an ni adh-dhikr. dhikr ló pé wa inna lahu lahafidhun. Ọlọ́run wá ní fasalu ahla dhikr ẹ béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ òun ni Muhammad pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé. in kuntum la ta'lamun àwọn Yahudi dẹ̀ bá wa tún sí pé ẹ lọ bí àwọn Yahudi léèrè tẹ́yìn ò bá mọ̀ àwọn wa ń bá wa tú Qur'an nígbà tá a mọ̀. ibi tá a ti kàgbákò Yahudi tá a kàgbákò Mahdi àtàwọn nǹkan míì tí ò sínú Islam tá a gbé dání nìyẹn. Ọlọ́run fún rẹ̀ ni kó ṣàánú àwa mùsùlùmí sìn torí pé a fẹ́ ṣàtúnṣe. Ọlọ́run dẹ̀ sọ fún wa pé nadalna alaykal kitaba aṣọ ìwé yìí kalẹ̀ tibyanan likulli shay'in láti ṣàlàyé òun ni ó jẹ́ àlàyé fún gbogbo nǹkan. bóyá àgbọ́bẹ̀ yẹn yé tibyanan likulli shay'in níbìkan ó ní tafsilan likulli shay'in. Kùránì ló máa ṣèfọ́ sí wẹ́wẹ́ gbogbo nǹkan. Kùránì ni ó ṣàlàyé gbogbo nǹkan. kí n wá máa gbọ́ lẹ́nu àwọn àfáà yìí pé ẹni tí ó bá gbọ́ àdísù yé kò lè gbọ́ Kùránì yé. hadha jahlun murakkabun àìmọ̀ kan tó lágbára ni. Kùránì yẹn ló máa gbọ́ yé ló fi gbọ́ gbogbo nǹkan yé. Kùránì yẹn ni wọ́n jẹ́ kó mọ̀ ìgbà ìyẹn ni bàbá Alágége ṣe dèrú stranger láàrin àwọn àfáà. in tó ṣàkóbánu torí pé n táwọn àfáà ti gbé kalẹ̀ yẹn làwa ń bá bọ̀. dẹ́pẹ́ ń jọ́ mi tẹ́mi náà bá sọ nǹkan mi wá ní yóò lọ kóòtì àyà tí ò sí àlìjẹnu nílò àyà tí ò sí mẹ́ yóò wá kóòtì ẹ̀ wà bá mẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ burúkú. àyà táwọn Kùránì táwọn ń kà kẹ́hìn wá ní yóò lọ kóòtì Kùránì ẹ̀ẹ́dẹ̀ báyà ẹ̀ ń bẹ̀ pé ibi ìbáyà pálí jẹ̀nu ló ń lò ṣẹ́yìn náà gbọ́rọ̀. Ọlọ́run alhamdulilayi rabbil alamin. ẹ rí wípé Mahdi Ọlọ́run ò mẹ́nu bá nínú ayé ẹyọ kan tó fi ń túmọ̀ sí pé Ọlọ́run ò communicate tí ń jẹ́ ọ̀rọ̀ Mahdi pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. ìyẹn ọ̀rọ̀ àkọ́kọ́ kan tí ń jẹ́ kókó kan mo sáré mú wáyé mo dẹ̀ tún sáré tú kíní kan fún wa ní Kùránì pé fasalu ahla dhikri yẹn o ànábì lọ́lọ́wọ́n bá ń rí fáasí àtàlù Kùránì o. àmẹ́lẹ́ ní kí láàrin fáasí àwọn tọ̀hún àwọn yẹn wá ń lò tí wá pé kódà ìwé yín kan sọ pé fasalu ahla dhikr
in kuntum la ta'lamun annabiyyu huwa halu lidhikr adh-dhikru huwa al-Qur'an. Ọlọ́run kó túbọ̀ ṣíjú àánú wa. Ká wá padà síbẹ̀ pé Ọlọ́run ò mẹ́nu bà ń tà ń pè ní Mahdi. Ṣé ó yẹpẹrẹ débẹ̀ ni bá a ṣe bàbá rẹ̀ tó tá ń retí ẹ̀? Kí la ń pè ní al-Mahdi al-Muntadhar? Huwa al-imam al-ghaib 'inda ash-Shi'a. Lọ́dọ̀ àwọn Shia, ìmáàmù kan tó fara pamọ́. Ó ti wáyé rí. Ṣẹ̀gẹ́tì ó ti wáyé rí. Ó wá fara pamọ́ kò kú. La ilaha ó wájà. Akida àwọn Shia al-Ithna Ashariya ni pé annal Mahdi huwa shakhsun min ali bayti Rasulillah. Wọ́n gbà pé nìkan nínú àwọn mọ̀lẹ́bí Ànábì Muhammad min waladi Fatima Dahara. Tẹ́niyẹn dẹ̀ máa jẹ́ nínú àwọn àrọ́mọdọ́mọ Fatima. Wa anna ismahu wọ́n ló kọ tẹ́niyẹn jẹ́ ní Muhammad bunul Hassan. Muhammad ọmọ Hassan ló kọ Mahdi lọ́dọ̀ àwọn Shia. Wọ́n bí ní 255 al-Hijri. 255 al-Hijri ni wọ́n bí. Wọ́n gbà pé atọ́ Allahu tulal umur. Ọlọ́run fún lẹ́mí gígùn. Fahuwa ayyun mundhul an. Ó wà láyé dìsín yóò. Walakinnahu mukhtafin anil intidhar. Àmọ́ farapamọ́ tẹ́nì kankan ò lè rí. Akida Shia nìyẹn o. Walan yadhhara illa fi akhiriz zaman. Kò wá ní farahàn àfìgbà tó bá di kan gun gbà li yu'lina dawlatahu torí pé ó fẹ́ wá establish ìjọba rẹ̀ sínú ayé. Ìyẹn lálùsúnnà náà làwọn náà ṣe rọ àdísù wípé ẹ wá gbọ́ Mahdi lọ́dọ̀ àlùsúnnà. Ṣé ànábì náà ló sọ méjèèjì? Ànábì sọ tàwọn Shia Mahdi Shia ọ̀tọ̀ ni Mahdi àlùsúnnà ọ̀tọ̀ ni. Ṣé rí pé criminal àwọn méjèèjì? Wọ́n kì í ṣọ́ra wa dá. Níbi irú eléyìí níbi iṣu yìí both of them ni wọ́n gbé ìwà ọ̀daràn wá. Torí pé kì í ṣọ̀rọ̀ ànábì. Ṣé gbogbo àwọn tíra tá ń kó tiyẹn tíra tá a bá ti ń dárúkọ àáfàá yẹn ló ní tíra yẹn o. Kì í ṣe ànábì ló ní o. Àyàfi tọ́rọ̀ tó sọ máa ànábì yẹn bá níbàámu pẹ̀lú Al-Qur'ani lógo. Naam. Al-Mahdi inda sunna lọ́dọ̀ àwọn alùsùnà ṣẹ́rí pé lọ́dọ̀ Mahdi Muhammad bunul Hassan àmọ́ ẹni yẹn ó ti wáyé rí kò sì kú ó sì wà láyé dìsín bí Jésù náà ṣe lọ sánmọ̀ ṣàpé ronú kan náà ni ó wá wà ńbẹ̀ ń ṣẹ̀mí yóò wá padà wá níkangun gbà àmọ́ Nábì Idrisu òun wà ń sánmọ̀ kẹrin òun ò nídìí àti padà wá mọ́. Hasbunallahu wa ni'mal wakil. Al-Mahdi inda sunna lọ́dọ̀ àwọn ahlu sunna. Ismuhu Muhammad bin Abdullah. Orúkọ ẹ̀ ni Muhammad bin Abdullah. Orúkọ ànábì àti orúkọ bàbá ànábì wọ́n lá ànábì. Ṣé wọ́n pé géèmù ni? Pé tẹ́yìn bá pè tí yín ní Muhammad bin al-Hassan. Àwọn pè tí wọ́n ní Muhammad bin Abdullah. Ẹ bá wo game. Naam. Àwọn wá ròyìn Mahdi yẹn nínú àdìsí wípé Al-Mahdi minni. Wọ́n lá ànábì sọ pé Mahdi yẹn ara mi ni ó ti jáde. Ashilal jabha aqunal anfi. Wọ́n wá ń fi ìròyìn tó fi ròyìn ànábì nínú àdìsí yẹn náà fi ròyìn yẹn pé ojú ẹ mọ́ gbóò. Aqunal anf tẹ́ bá wo imú ẹ báyìí imú ẹ la ilaha illallah. Wọ́n wá ní yamla'ul arda qista. Òun ni ó wá restore justice sínú orílẹ̀. Wa adlan àti dédé. Kama mal'at jawra. Gẹ́gẹ́ bíi pé ayé ń gbà náà yóò ti kún fún àbòsí àti ìwà ọ̀daràn. Ìwà ọ̀daràn làwọn sì ń wù lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn tí wọ́n ní Mahdi ń bọ̀ wá ṣẹ́tù ayé. Ìwà ọ̀daràn ní kéèyàn parọ́ má nẹ́bì. Shia parọ́ má nẹ́bì. Sunna parọ́ má nẹ́bì. So kama mal'at jawra wa dhulma. Ẹ wá gbọ́ o. Wọ́n wá ní yamliku sab'a sinin. Nínú àdìsí lọ́dọ̀ alùsùnà. Wọ́n lọ́dún 7 ni ó lò láyé.
Mahdi wọ́n lọ́dún méje ni ó lò láyé. Mi ò wá mọ̀ bóyá ọdún méje ni Mahdi Ìjẹ̀bú lò. Mi ò mọ̀ bóyá ọdún méje ni Mahdi Sudan lò. Mi ò mọ̀ bóyá Mahdi India bóyá ọdún méje lòun náà lò. Mahdi Ghana ń bẹ, Mahdi Somalia ń bẹ, kódà Mahdi ń bẹ ńlẹ̀ Hausa, kódà Mahdi kan jáde ní Maka. Tóun tiẹ̀ wá dá wàhálà lẹ̀ táwọn ọmọlẹ́yìn rẹ̀ fẹ́ wá máa pa àwọn èèyàn ní haram. Tóun náà jáde Al-Qahtani wọ́n padà mú balẹ̀ ńgbà tí àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ terrorist. Ẹni tí ò bá ti fẹ́ gbà fún wọn wọ́n terrorize ẹni. Àdánwò ti wà sẹ́yìn, àfikọ́ Ọlọ́run ló kàn gbé Islam jókòó. Ọ̀tá ń ṣe tiẹ̀, àwọn ọ̀daràn mùsùlùmí náà ń ṣe tiwọn. Ìntànẹ́bí òwì wọn mọ̀ lánàbí sọ. Wọ́n ní yóò lo ọdún méje, àdìsù yìí ó wà nínú Sunan Abi Dawud, àdìsù Abi Sa'id al-Khudri ni. Wọ́n lọ́dún méje ni Mahdi ó lò. Ṣé wọ́n pé wọ́n ní Mahdi yóò dé, Isa náà ó tún wá dé, Dajjal náà ó dé, Isa ó wá padà Dajjal. Gbogbo àwọn àrònú tí ò sínú Islam àwa gbé síbẹ̀. Bá ti ń sọ inú wa bẹ́ẹ̀ lómi pé ọ̀rọ̀ kìíní ni wọ́n ń sọ yìí, ìró ọ̀rọ̀ burúkú eléyìí. Nínú àwọn ahadisu tí wọ́n wá mú wá ní pé wọ́n ní walaw lam yabqa min ad-dahr, kódà tí ò bá ní ṣẹ́kù nínú ayé yìí kọjá nínú ìgbà illa yawmun kọjá ọjọ́ kan laba'atha Allahu rajulan. Ọlọ́run gbọ́dọ̀ gbé èèyàn kan dìde sẹ́ min ahli bayti nínú àwọn ará ilé mi ànábì yamla'u adlan kama mal'at jawra, yóò wá fi dédé sínú ayé gẹ́gẹ́ bí ayé ṣe kún fún àbòsí. Sunan Abi Dawud ani Ali ibn Abi Talib nígbà tó mama disi kan wá ó mú kan ó lọ mọ́ Abi Sa'id al-Khudri, wọ́n mú kan wọ́n lọ mọ́ Ali nítorí kọ́rọ̀ àwọn lè gbé pẹ́lú ju àwọn Ṣíà lọ. Àwọn yóò wá máa mú Ali, Fatima pẹ̀lú àwọn àrọ́mọdọ́mọ Ali, wọ́n máa forúkọ wọn rọ hadith. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.